Alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wá kù lórí dáadáa eléyìí tá mọ̀ sí al-Islam. Atọrọ àlékún kí Ọlọ́run àti gẹ̀rẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Allah subhanahu wa ta'ala tó sì náà kó sí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó bọ́ wa ṣàlékún ìkẹ́ àti ìgọ̀rọ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tó ṣe wípé ó lẹ́sẹ̀ ńlẹ̀. Ànábì sọ wípé kullu ummati yadkhuluna al-janna, gbogbo àwọn ìjọ mi pátá ni wọ́n wọ al-janna illa man aba, àyàfẹ́ni tó bá kọ̀ tó bá sọ pé òun wọ al-janna. Àwọn sàhábà radiyallahu anhum ajma'in wọ́n ní ya rasulallahi wa man ya'ba, ìránṣẹ́ Ọlọ́run ta ni yóò wá kọ̀ tí ó sọ pé òun wọ al-janna? Ànábì dá wọn lóhùn, ó ní man ata'ani dakhala al-janna, ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi máa ṣe ó ń ṣe má ṣe ó jìnà sí, irú náà ni wọ al-janna. Wa man asani faqad aba, ṣùgbọ́n ẹni tó bá yapa mi, irú ẹni yẹn òun lẹni tó kọ̀, irú ẹni náà òun lẹni tó gbẹ́rù gbọ́n rí. Abẹ́ Allah subhanahu wa ta'ala, ibi tí Ànábì sallallahu alayhi wa sallam tó bá kọjú sí, Ọlọ́run má jẹ́ ká kọ̀yìn síbẹ̀. Bákan náà, ibi tí Ànábì sallallahu alayhi wa sallam tó bá wá kọ̀yìn sí, Ọlọ́run má jẹ́ á wò sọ wípé ibi tá a fẹ́ kọ ojú sí òun nìyẹn. Ó dà pé ó ń sọ̀rọ̀ dáadáa. Lójú tèmi gan, ó ń jọ bí ìgbà tí ojú mi ń dán. Ó tẹ́ ẹ̀wọ̀n pé téèyàn bá ń jẹ oúnjẹ àlálì tí sì mú mi àlálì tó wá fáwọn ìyàwó àlálì, ojú rẹ̀ máa ń dán. Na'am, ẹ̀rí ilé ta fẹ́ discuss lálẹ́ yìí, ó náà ni ẹnìkan sọ pé èsì ọ̀rọ̀ yìí náà ni nǹkan ṣáá, kò nídìí kí wọ́n gbọ́ èsì ọ̀rọ̀ tiẹ̀. Ó náà ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mr. Jamiu Adegunwa. Wọ́n ìmúyàn fún yàn kọ́ tó pé yàn dákò èèyàn. Mr. Jamiu Adegunwa, kí mo fẹ́ sọ nípa rẹ̀, òun ló lè gbé mi délé ẹjọ́. Ẹ̀ǹpégbà kan tá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kíní yìí, a ti bẹ̀rẹ̀ ti pẹ́ náà. Èmi personally, èmi ti àgé ní year 2011 ni èmi àti, that is 10 years ago, èmi àtàfún oníjàlábí kan jọ ní issue. Ó sọ fún mi lọ́dún náà lọ́hùn pé ìwọ ọmọ yìí, àmọ́ bó ṣe fẹ́ lògbèsè ayé rẹ̀, àmọ́ bí tó ń bá lọ, èmi rẹ̀ lè mọ́ gùn bó ṣe ń ṣe. Mò ń sọ fún yín 2011 ìyẹn dákọ̀ àdúgbò àfà yẹn tó ràn lè mọ́ wo program wa nísìn. Onítòyìn fẹ́ dákọ̀ àdúgbò àfà náà, onítòyìn fẹ́ dákọ̀ oúnjàlábí láàfà yẹn ní 2011. Tó bá dúró social media lónìí, ẹni kò kàn lè mọ́ halẹ̀ mọ́ wa anyhow, tàbí kẹ́ni kó mọ̀ wò wípé ẹni sẹ́mi tẹ́ ń ṣe ni àbí kíní kan kò lè dá wa padà o. Lágbára Ọlọ́ọ̀ba kò lè dá wa padà. Gbàtà ẹsẹ̀ bẹ̀rẹ̀, wọ́n rántí pé oníkùránì sọ pé kí mọ́ dákò òun mọ́. Ó ní tí bá tún dákò òun ní àwọn lọ́ọ̀yà tó ṣe wípé wọ́n lè gbé mi. Ìwà tó dijọ́ kejì, mo dákọ̀ rẹ̀. Mo níjò làwọn lọ́ọ̀yà, ìjò náà máa wá. Lẹ́yìn ìgbà yẹn, bàbá alájá tún sọ ti wọn náà. Wọ́n ní ẹni tó bá tún bí dánú yín kó tún gé fídíò mi. Wọ́n ní tó bá gé fídíò mi, ó wẹ̀wọ̀n o. Mo gé, mo sì tún post ẹ̀. Mo tó wá post wọn sọ pé bàbá alájá ní tó bá gé fídíò mi, ó wẹ̀wọ̀n o. Dìsìn yìí ẹ̀wọ̀n ó mú lọ. Ẹ sì mọ́ fẹ́ wọn halẹ̀ mọ́yàn bí ìgbà tó yẹ pé àmọ́ tó wọ́n gbéyàn dé police station ni. Ẹnìkan wá pè mí nínú àwọn olólùfẹ́ bàbá alájá
ó ní ẹnìkan láwọn mẹ́sẹ̀jì pé mi ti dáhùn lọ ẹ má bínú ẹjọ́ ó ní ṣe bí wọ́n sọ pé kí n má gé fídíò àwọn ọmọ mo sì tún lọ gé wọ́n ní kí ló máa ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó ní mo ṣe lọ gé wọ́n sọ mo ní public property ní kíní yìí náà public property ní fídíò tó bá fi copyright sí tí n bá post ẹ̀ gan YouTube or Facebook wọ́n máa block ẹ̀ ìpè copyright wà lórí ẹ̀ mo post fídíò àfọ ní Qur'an kan kìí ṣe Qur'an ní fake o àfọ ní Qur'an kan Rashid Sufi kìí ṣe Sufi táwọn yín o mo post ẹ̀ sórí Facebook dẹ̀ yọ Qur'an dẹ̀ ni ó yọ ó ní kíní kan wà ń bẹ́ẹ̀ ó ní copy ó sì yọ kúrò ó yọ kúrò ẹni yẹn wá ní ọlọ́pàá máa gbé mi o wọ́n bá ní wá o já farabalẹ̀ sọ tó ń sọ yìí kò sí ẹ̀yẹ́ mi gan kíní kankan ó ṣàyarí kíní kankan mo wá mú fóònù mo wá pè padà assalamu alaikum ó wá ní ṣèyí mo sọ pé kíní kan kí mo tún pòun fún ó rò bóyá mo fẹ́ bẹ̀bẹ̀ ni mi ò bẹ̀bẹ̀ o mo fẹ́ mọjọ́ wo lẹ fẹ́ wá fọlọ́pàá gbé mi kí n má bàa kú nílé ṣàwá kọjá tẹ́ mọ̀ fọlọ́pàá tẹ́ mọ̀ fi dẹ́rù bà mo rò pé ẹ wá rí ọ̀rọ̀ àfáà Jamiu Adegunwa ó sọ àwọn ọ̀rọ̀ kan nípa in tó ń lọ nípa ọ̀rọ̀ Yesaloonaka ó wá àwọn ọ̀rọ̀ yẹn wá fọ́nì sí mi àwọn ọ̀rọ̀ yẹn ṣe kí ni o àwọn ọ̀rọ̀ yẹn ó fọ́nì sí mi kí dẹ̀ ló fà á máa sọ Jamiu Adegunwa sọ wípé Mallam Yusuf Adepoju sọ pé àwọn fẹ́ gbé Yesaloonaka lọ sí court ó ní wáyé tó fi jẹ́ kóòtù nìkan náà máa ń lọ ṣe rí ìbéèrè mi lọ́wọ́ Alhaji Jamiu Adegunwa ni pé kí ló dé tẹ́yìn sọ fún wa níjọ́ ní wípé tẹ́ ẹ bá gé fídíò mi o ẹ wẹ̀wọ̀n o ṣèbẹ́yìn náà fẹ́ rán wa lẹ́wọ̀n ni torí pé ẹ̀rọ bóyá ní kéèsì tó lóun sọ pé nísìnyí pé wáyé tá a lè lo ìjẹ́ mùsùlùmí kí ìjẹ́ mùsùlùmí yẹn kó jẹ́ pé òun ló máa àwọn béèrè wá ti máa bí yín tó pọ̀ gan ìjẹ́ mùsùlùmí òun ló yẹ ká wò àwọn gbé mùsùlùmí lọ sí police station kí ni kankan wáyé tẹ́ sọ pé tẹ́ bá gé fídíò mi ẹ wẹ̀wọ̀n ṣèbí torí pé ẹ̀rọ pé bóyá ẹ lè rán wa lẹ́wọ̀n lórí kan bá gé fídíò yìí ni wáyé tẹ́ fi sọ pé sẹ́yìn sakara wa ni sọmọ fi nǹkan tí ò da sakara mùsùlùmí ni ẹni nìyẹn o ẹlẹ́ẹ̀kejì ẹni ẹni tó bá tún pè mí ní Ajagunwa ó wẹ̀wọ̀n o torí compound name ní pẹ̀sẹ̀pẹ̀ nù torí pé kí ni o torí wípé compound name òun ni Adegunwa yẹn pé ká mọ́ pè yín ní Ajagunwa nǹkan tó bá lọ pé ẹ̀gbọ́n yín ní í ṣe bígì ẹ ṣàdákọ̀ gba àwọn company kẹlẹ́gbọ́n yín ló lélẹ̀ ẹ̀gbọ́n yín ló lélẹ̀ ẹ̀gbọ́n yín ló ní ẹ̀gbọ́n yín ló lélẹ̀ ẹ̀gbọ́n yín ló lélẹ̀ ẹ̀gbọ́n yín ló lélẹ̀ wáyé tẹ́ ń fi kóòtù àtọlọ́pàá halẹ̀ mọ́ wa ń gbà yẹn ṣèbí torí pé ń rò wípé ẹni kéèsì ni wáyé tẹ́ ń sẹ́ńsì pàtẹ́ pé ẹni tó bá gbéyàn lọ sí police station bíi pé ó ti ṣe tó yẹ pé kò yẹ kí mùsùlùmí kankan ó ṣe ó ní compound name ní orúkọ agboolé wáyé tẹ́yìn fọlọ́pàá threatening àwọn èèyàn gbà ẹ̀ wáyé tẹ́ ẹ bá ní kéèsì ẹ ti fọlọ́pàá gbé wà náà ẹ̀ níní náà talentẹ́ pé and again kí n tún sọ mí fún yín ìgbà tí wọ́n invite al-imamu al-Kutubi hafidhahullahu wa ra'ah síbẹ̀ yìí náà sọ lórí prógámù yín wípé ọwọ́ ti tẹ̀kán nu wọn báyìí ó wá ń pariwo pé èmi ò bù Sheikh Adamu o èmi ò bù Sheikh Adamu o èmi ò bù Sheikh Adamu wà fẹ́ ru ẹjọ́ pa ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni wá tìǹú yín dùn gbà yẹn pé wọ́n gbé ẹni tán gbé ìwé ṣe mùsùlùmí àbí kí ṣe mùsùlùmí lọ́dọ̀ yín owó ṣe mùsùlùmí
why tínú yín fi dùn wípé wọ́n gbé mùsùlùmí ọmọ ìyá yín àwọn tẹ́ sẹ́ni tó ń dùn mí ni wípé àwọn wo lẹ̀ ń lo ọgbọ́n burúkú fún ẹ mọ̀ rò pé ẹgbọ́n mọ̀nà wàláhì wá gan ni dáàdi wa mọ̀ sọ̀rọ̀ kan téèyàn bá hùwà kan tó bá wá jẹ́ pé sharp ṣùgbọ́n tó wù sí ò dáa téèyàn bá sọ pé dáàdi wa ẹni yìí gbọ́n gan nígbà tí mo kéré wọ́n ní kò gbọ́n o àgọ̀ náà ń pè ẹ̀yìn kan rò kò gbọ́n ni torí pé ẹni tó bá ń lọ gbọ́n rẹ̀ síbi tí ò dáa àgọ̀ náà mọ̀ sọ pé gbọ́n òun sọ pé gbọ́n ọlọ́ba ń ṣàánú bàbá mi bá ń gùn wọ́n lẹ́mìí ẹ kàn kú sórí Islam ẹlẹ́fẹ́ fọlọ́pàá gbé wa tábádá kọ yín ẹni tẹ́ bá lóye ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti ibi ibẹ̀ yẹn o ẹni tá bá gé fídíò yẹn fọlọ́pàá gbé wa gbogbo tẹ́ ẹ sọ yẹn wáyé tẹ́ ẹ fọlọ́pàá threatening ni wa ó wà ní ṣebí mi fi gbé yín ó ní kéèsì ní ojú ó fi gbé wa tó o bá ní ṣéwọ́n tó ń sọ pé bàbá Mudiru Markaz ẹ mọ̀ gbọ́ o bàbá Mudiru Markaz gbogbo àwọn tí bá ń bú yín pátá tó ṣe kinní kan ìgbà yẹn ń sọ̀rọ̀ Ustaz Kutubi àti gbogbo wa náà ni o ọkọ̀ kan báyìí lájàkàrà wọn àwa báyìí lájàkàrà wọn ò fẹ́ ká kú sẹ́ni tó fẹ́ kéèyàn ò kú kò burú ju ẹni tó gbèyàn lọ sí police station lọ police station tó ṣe kó sì lè kú òǹbẹ police station tó ṣe wípé ó sì lè kúrò òǹbẹ àti wọ́n tó ń sọ wípé ìkọ̀kan lẹ́jàkàrà wa alákàrà bú olóró rábìlépo sọ̀rọ̀ pé tẹ́yìn bá gbàgbé ìtàn ò gbàgbé náà ẹ bá wa share program nítorí tọ́lọ́ ẹ bá wa share program ẹ bá wa like ẹ bá wa lọ́fẹ̀ẹ́ tẹ́yìn bá rò pé ẹ ti gbàgbé ìtàn ò gbàgbé náà sẹ́yìn tó sọ pé èmi ní jàkàrà yín lẹ̀ àwa lájàkàrà yín lẹ̀ àwa Mudiru Markaz àwa lájàkàrà gbọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan lájàkàrà gbọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan jẹ́ àjàkàrà gbọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹni tó ń sọ yìí kó fẹ́ jàkàrà èèyàn tí ń sọ pé kéèyàn ò kú tí ń sọ pé kéèyàn ṣe kí ni o tí ń sọ wípé kéèyàn ò kú ó ń tàn bá yẹn kò burú jẹun tó gbèyàn lọ sí police station lọ débi ọlọ́run bá tí ó mú yín ló ní ìgbà tán fẹ́ arrest Yesaloonaka'S ti invite ẹ̀ tí ń sáàkì kò tètè lọ lójó jẹ́ wípé àsìkò gbà yìí ló náà ẹ̀sẹ̀ rí mú ẹ̀mọ̀dí tó bá yẹ pé ti mú tẹ́lẹ̀ ni ẹ lè rọ́rọ̀ sọ tí ń tinú ẹ̀ ní rọ́rọ̀ sọ o ṣùgbọ́n gbà tán padà rí mú sí ẹ̀yin náà ti invite Al-Imam Kutubi ó wá dùn sọ pé wáì tínú gbogbo yín dùn tẹ́ ń ṣe program lórí wọ́n ti mú kan nu wọn nísìn ẹnu rẹ̀ ò tọrọ mọ́ wáì ó rántí pé mùsùlùmí ló gbé mùsùlùmí ń gbà yẹn ọ̀dà Jamiu ìwọ ní kéèsì ni Jamiu Adegunwa èmi fẹ́ mọ dá ẹ padà ní kí n tó sọ̀rọ̀ mo fẹ́ mọ dá ẹ padà ìwọ tó ń sọ wípé Mallam Yusuf Adepoju wípé ó stage manage àwọn lectures tó ń ṣe ni kò burú jẹ́ tó gbìyànjú lọ police station lọ́wọ́ mọ́ túmọ̀ ẹni ó ní fi rọ́ ìfi ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ìtumọ̀ ẹni ẹ̀ sàwọn tí wọ́n ń ṣe ní ìsìn báyìí ìyún bá Islam mú kọ́ ń gbéyàn lọ sí police station ò bá sì mú àti gbọ́ ìwọ́n sọ pé èèyàn stage manage ó ní gba 2 million naira mo gbọ́ tó sọ ní program yẹn pé mi ń sọ fún yín ní Yusuf ní kí n fún ní 10 million naira irọ́ ló ń pa lóòótọ́ lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bò wọ́n sọ pé kó fáwọn 10 million naira pàtàkì gbé lọ sí police court now ẹni tó bá ti lọ defame èèyàn náà wọ́n máa béèrè owó lọ́wọ́ wọn if gbogbo àgbáyé ó lọ bí Farouk Oníkíjìpá pẹ̀lú ló béèrè lọ́wọ́ ìkejì rẹ̀ tó competition against rẹ̀ ń gbà ìyàn àfáà lọ́rin ìyá dúníyà ẹ̀yin sì ń pariwo páwọ̀ lára kan fọlọ́pàá gbéra wa mọ́mọ́ tẹ́ ń ṣe fa sáwọn yìí náà fọlọ́pàá gbéra wọn rí ni according to bí wọ́n ṣe sọ fún wa ń bọ̀ sáwọn yìí náà fọlọ́pàá gbéra wọn ni mo rò kóyé àìmọye àwọn tó ti threaten lórí social media yìí kò fẹ́ sù wọn àìmọye náà wẹ́ẹ̀ tó wá ń ṣe ìgbà tẹ́ mùsùlùmí ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ Mudiru tán lọ competition against Ustaz Kutubi ṣé àwọn èsè mùsùlùmí ẹni tó kọ́ against èsè mùsùlùmí ìwọ òdún lórí ẹ̀ lórí program rẹ̀ ń jọ àbí mi ìwọ ni
torí ó wá sọ ní ìsìnkú mi òbíṣẹ́ kádà mú o ìgbà tọwọ́ ti bá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àbó sọ pé o ti gbàgbé ọ̀rọ̀ òdùn lẹ́nu tiẹ̀ náà ìwọ tó ń parọ́ mọ́ọ̀yàn ipò stage manage làwọn èèyàn fi ń gbà sílámù yìí tó ń sọ ní ìsìn ó bẹ́sìn mú ìtẹ́ yóò bá ti ẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ wípé ó tọ́ sẹ́ni gbogbo kó yọ owó aró wọ́n ní kò tọ́ sátọ̀ lé náà ìtẹ́ èmi ò láìkì àbòsí ní ìsìn ẹlòmíì sì ẹ̀ lè sọ ẹlòmíì lè sọ àwọn sára yìí pé ìtẹ́ sọ yìí o kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o àlèmọ́ àbúrò yìí mọ́ àwọn sọ àrẹ̀dá ìtẹ́ dẹ̀ wá sọ yìí kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò sí ẹ̀tọ́ sí irú ti ẹlẹ́nu ẹ̀yin tẹ́yìn gan ọmọ ìyá àwọn tí mo ní mọ́ríkàsì ti tán ti sùn ni sọ́wọ́n kan ti àrẹ́sì èèyàn tó sún sẹ́ẹ̀lì rí bí wọ́n náà àbí gbogbo yóò sí láyé ni tó tún jẹ́ fámìlì wọn tó jẹ́jẹ́ wọn téèyàn bá tọ́ sí kí wọ́n òkè ìgbà tẹ́ ní kí wọ́n fọlọ́pàá gbé yín gan kí la wá ní ìjọba fún nígbà tẹ́ bá ń ṣe tí ó bá dáa kí la ní ìjọba fún tó bá sì dáná ní so ṣe retraction tó pè ní retraction notice ṣé tó bá dáná ní so ṣe táwọn ó dáná náà ló fi ṣe náà wọ́n fọlọ́pàá gbé ẹyẹ kọ́ ní issue so dáná bó dáná mo gbọ́ tí wọ́n náà halẹ̀ mọ́ wọn pé ìwọ náà o màá fọlọ́pàá ó jẹ́ mọ́jẹ́ ń tó àṣírí yín lórí tìyẹn ṣùgbọ́n ẹ farabalẹ̀ ìyún náà máa tó jáde fún yín tó bá yẹ pé ẹ̀bà dáràn ní sẹ́ máa ṣe retraction notice ni retraction notice yín kọ́ ẹ̀ ni. retraction notice. ó kọ́ ẹ̀ ni tẹ́ ń gbọ̀n lẹ́nu bẹ́ẹ̀. Aláìjẹ́mi Adegunwa of Adepoju expressway Lagos on Nigeria. On behalf of myself and my Jamiu Yesaloonaka'S wish to retract those injurious speeches, both audio and video, in my various Islamic programs, which might have touched or affected the character and personality of Mallam Yusuf Adepoju and member of his academic of Islamic Propagation Academy, particularly the online YouTube, WhatsApp, Facebook, etc., which I released, made on Wednesday, 4th September 2019. It is not my intention to assassinate the character or attack the personality of my fellow Muslim brothers and preacher. Therefore, all omission and commissions arising from my various preachings in the past are highly regretted and pledge that from the date of this publication of this retraction notice, such words or statements that may cause injurious or damage to the character and personality of any Muslim scholar in or outside Nigeria, particularly Mallam Yusuf Adepoju, shall never emanate from me or members of my Jamiu, and I want to plead to be so old. Finally, in the spirit of peace and good neighborliness and Islamic neighborhood, I urge my brother Mallam Yusuf Adepoju to forget and forgive, so that we can forge ahead in propagating Islam. Thanks. Jamiu Adepoju. Ẹjọ́ torí t'Ọlọ́run. Ẹjọ́ sẹ́ni tí kò bá níyàwó sànà rẹ̀ mọ́ kú ni. Ẹ gbọ́ mi yé o, ẹni tí ò níyàwó ǹjẹ́ àna rẹ̀ a mọ́ kú bí? Ǹjẹ́ ẹni tí ò dáràn a mọ́ sọ ọ̀rọ̀ tí Jamiu ń sọ yìí? Ṣé bẹ́ẹ̀ dáràn náà ló ń fa tẹ́ fi ń sọ tẹ́ ń sọ yìí? Ìyẹn ni pé tó bá fọlọ́pàá gbẹ̀yìn ẹ̀ dáràn ni tó bá ìgbà tí Al-Mamu Kutubi ò dáràn sí ọ̀rọ̀ wọn ò tí ì dé kóòtù láti jọ yìí wọ́n lọ pàǹtí wọ́n dá wọn padà ní ìgbò irọ́ o kò sẹ́jọ́ kankan bí ẹ padà bí ẹ ti ń bọ̀ kò tí ì dé kóòtù láti jọ yìí ó dáràn ní tó bá sì dáràn ó yẹ kó fèsì rẹ̀ náà ní wọ́n á ilẹ̀ ẹlẹ́jẹ́ ṣe kíní kankan ẹ tí ó bá níyàwó àna rẹ̀ kù ẹ̀rí àwọn eléyìí kan ń pa mí yòbó sọ wípé èèyàn ò tanra rẹ̀ ìgbà tó ní èmi náà ní tí màá fi sùn rẹ ní kóòtù o ìtẹ̀mí lè sọ ni pé ẹsẹ̀ ẹ̀ sùn wọn káwò tẹ́ ẹ bá lè sùn wọn lórí tẹ́ ẹ sọ kàn sí gbogbo prepare for shock mo rí tẹ́ gbogbo ń gbé káàkiri déédéé lọ́mọ sọ tiẹ̀ kí ni kan prepare for shock tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ olórí ọmọ àlè ohun gbogbo yín olórí ọmọ àlè ohun gbogbo yín olórí ọmọ àlè ohun gbogbo yín. àwọn tẹ̀lẹ̀ ń tàn Yorùbá sọ wípé
mo bẹ̀ jẹ́ wọ́n bínú. Yorùbá sọ wípé èèyàn tanra rẹ̀ bí ọlọ́mọ kan. Ẹ gbọ́rọ̀ ẹ̀ dáadáa o, wọlé mọ́ ti gbọ́ rí. Èèyàn tanra rẹ̀ bí ọlọ́mọ kan. Wọ́n lọ́mọ rẹ̀ ń jàǹta, ó léwo nínú wọn. Mélòó náà ló bí? Ẹ jẹ́ n tó sọ. Èèyàn ò tanra rẹ̀ sẹ́ bí ọlọ́mọ kan. Wọ́n lọ́mọ rẹ̀ ń jàǹta, ó léwo nínú wọn. Mélòó ló bí? Ṣé bọ́mọ kan náà ló ní tí wọ́n sọ pé ọmọ rẹ̀ ń jàǹta tí mọ̀ pé yọkan tó bí náà ni. Tí mọ̀ pé wọ́n níwà tí ò dá lọ́wọ́ òun ló fà tán fi gbé ọ lọ sí kóòtù náà. Ìwọ níwà tí ò dá ní. Ìwọ ní tẹ́yìn náà bá ní a competition against wọn. Àwa náà wà sí kóòtù. Àwọn tàlẹ̀ halẹ̀, àwọn halẹ̀. Àmọ̀ tún gbọ́ o. Wọ́n ní ẹ ti wá ń ṣe fáìnìsì káàkiri pé ẹjọ́ o ta ló ní kéèsì against Mallam Yusuf ẹ mọ̀ kó ti dọ́dọ̀ wa tí wọ́n náà bá ní kéèsì ó yẹ ẹja kó gbé papọ̀ kásà lè bá rí nǹkan kan kọ́ wàláhì kò sẹ́ni tí ń bẹ̀rù ilé ẹjọ́. Yorùbá sọ pé ẹni tí ò jẹ gbì wọ́n ní kéèsì kí ni o wọ́n ní kéèkú gbì. Ẹni tí ò jẹ gbì wọ́n ní kéèkú gbì. Ní tó ń dùn èmi ni pé why tínú rẹ̀ ń dùn gbàtàn mú tán invite Al-Imam Al-Hakim Kutubi lórí program Ustaz Jamiu Adegunwa tó ti ń ṣe. Why tí wọ́n ń threaten wa pẹ̀lú kóòtù ká pé kèsè ké bóyá ilé ẹjọ́ kìíní kan why tó ń pariwo. And ẹ̀yọ́ ọmọ ìyá mi inú ẹ̀sìn bí àsàmọ́ ní Adepoju ẹ̀yọ́ ọmọ ìyá mi inú ẹ̀sìn. Ẹ yẹ kẹ́ notice nǹkan kan ẹ jẹ́ kí n sọ àwọn nǹkan kan fún yín. Ṣé ẹ̀rọ ń sún náà tí ẹ bá ṣe pé ó bá ṣàṣejù o tí èsì ṣe pé súnà ló kọ òun ló ṣàṣejù rẹ̀ tí èsì pé súnà ló kọ òun ló ṣàṣejù rẹ̀ kò lè fọ́ victim torí súnà ò kọ wa bẹ́ẹ̀. Mo rò kóyé ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ẹjá wò sẹ́yìn. Mo rí tí dẹ́ǹkù ẹ̀ bàbá sọ pé kí Ustaz Kutubi ó kí wọ́n kọ́ ṣe bàbá olóòṣà kan tó sọ pé ń bú àwọn bàbá lágége ẹgbẹ́ mi ò ṣe ìdásọ́rọ̀ yẹn náà tọ́rọ̀ yẹn ò yé èmi yìí sí understand tán fà gan. Wọ́n lẹ́ni ẹ ti lọ bẹ̀bẹ̀ dẹ́ǹkù ẹ bàbá gbọ́ mi òun jẹ̀bi ní fi ń bẹ̀bẹ̀ náà ní tó sọ ò dáa ó jẹ̀bi ó yóò bẹ̀bẹ̀ ó rí pẹ̀ tí arrest òun rárá ti fi ń bẹ̀bẹ̀ ni Ustaz Kutubi ó jẹ̀bi náà fi lè bẹ̀bẹ̀ tí Jésù mo fẹ́ pé tí Jésù ò fi dé mo kò lè mọ́ bá wà láyé tọ́ra wà gbà pé Jésù ń bọ̀. Òun lè bẹ̀bẹ̀ torí pé nǹkan tó ṣe ò dáa and dẹ́kun ẹ bàbá why tí wọ́n lè mọ́ sọ nísìnyí pé ó yẹ kí Al-Imam Al-Hakim Kutubi kí wọ́n bẹ̀bẹ̀ ẹ ò rí pé ẹ̀mọ́ tẹ̀ ń ṣe lẹ́yìn ìgbà tẹ́ ti gbé wọn lọ sí kóòtù tán tẹ́ ti wò pé ẹ fẹ́ sẹ́ẹ̀tì wọn lọ sí kóòtù tẹ́ ti ṣe gbogbo ẹ̀ tẹ́ ti invite wọn tẹ́ ń parọ́ pé arrest wọn lẹ́sàn sọ pé ó yẹ kán bẹ̀bẹ̀ tó ní. And again ìwọ yìí kan náà ló sọ wípé Al-Imam Al-Hakim Kutubi ti ń dọ́gbọ́n bẹ̀bẹ̀ lẹ́yìn wọ́n ètò tó sọ pé ó yẹ kán tó bẹ̀bẹ̀ ègé oná ti ń bẹ̀bẹ̀ lẹ́yìn ló mọ̀ sọ fún atẹ́lẹ̀ àbó ti gbàgbé ni tá a sọ pé irọ́ ló ń pa wọn ò bẹ ní kankan. Ó lè kán kọ́ bàbá yìí ò jẹ́ ìbí yín ló fi lọ bẹ̀ yín ẹni tí ò bá jẹ́ gbì kékú gbì náà ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n take yín back to the history. Ẹ jẹ́ káwọn tó ti ṣẹlẹ̀ láàrin àwọn súnnà rí àtàwọn èèyàn yìí rí. Jamiu Adegunwa retraction yìí ó sọ̀rọ̀ tí ò dá nípa Sheikh Imran Eleha òun ló padà lọ bẹ̀ wọ́n o tẹ́ bá gbàgbé o ó kọ́ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ o wọ́n ń pe ìkan ní ìmọ̀kọ̀ àfáà yẹn bóyá ní ìkàyàbí kí ló kọ àfáà yẹn ní ń jẹ́ ẹ ṣeun jàre ọ̀gá mi láti US kò sí ẹ̀ ń dákọ̀ lu yẹ mọ́ bínú intanet sọ mo sì fẹ́ sọ o no problem náà wọ́n ń bẹ̀bẹ̀ pé kéyìn ò bẹ̀ wọ́n ó tún sọ nísìsiyìí pé ó yẹ kí òun náà wà lọ bẹ̀ wọ́n ni wọ́n ń bẹ̀bẹ̀ kéyìn ò bẹ̀ wọ́n. Jamiu Adegunwa ó sọ̀rọ̀ tí ò dá ń pa
Sheikh Imran Eleha ẹ̀yin náà lẹ mọ́ dì fẹ́mù èèyàn òun ló padà lọ bẹ̀bẹ̀ ní Darul Naim láì dé fìlà tó sí gbogbo orílẹ̀ ẹ̀rán tíjọ́ nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ máa wá láìkì program ẹ̀ máa love program yìí o kí ló ṣe nẹ́tíwọ́ọ̀kì tó fẹ́ sálọ mọ́ sálọ wọ́n ṣe fẹ́ jí wọn bóyá sì ń lọ wọ́n sálọ òun bọ́ ẹ̀jọ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe bákan sódẹ̀ yìí lọ́mọ ẹ̀ ṣá kí ló dé tí ò lódùn bí náà. gbogbo lọ ni wípé òkè ó sì ń ṣiṣẹ́ ẹ wá láìkí pé máa lọ́fẹ̀ẹ́ bá wa ṣí rẹ̀ a ní yíkàyé ẹlẹ́ẹ̀kejì nìyẹn o òun náà ṣe Sheikh Imran Eleha òun ló lọ bẹ̀bẹ̀ mo rò gbé òun ló lọ bẹ̀bẹ̀ ẹni kí mo ti ka àwọn náà mọ́ fẹnu kọ òun ló lọ bẹ̀bẹ̀ Jamiu Adegunwa yìí náà again ó tún ṣe Mallam Yusuf Adepoju ìwọ náà ló tún bẹ̀bẹ̀ so rántí ti Ìbàdàn tó nà gbalaja wọ́n ló nà bí ọmọ tó bá pẹ́ dé sùkú wọ́n sì láwọn òní kó dọ̀bálẹ̀ wọ́n ló fẹ́ dọ̀ o wọ́n ló nà ní gbalaja ó dáràn ó wá ní èmi kàn fẹ́ kí n kó pa Jamiu ò nírúwà yẹn bàbá nírúwà yẹn ìwà gbéraga níbẹ̀ lára yín irúwò kàn mọ̀mọ́ nà gbalaja fún yẹn láìsí pé ó dáràn kò possible láyé lẹ́yìn tẹ́mi mọ́ yìí. And again, Alhaji Jamiu Adegunwa, I heard you saying that ọmọ ọdún mélòó ni Yusuf mo jùlọ na ba bẹ́ẹ̀ ni mo jẹ́ àgbà Nàìjíríà tó wáyé pé bàbá rẹ̀ lẹ́sìn wá jẹ́ lóòótọ́ àwọn pé bàbá wọn kọ́ lẹ jẹ́ o torí bàbá Adepoju Alhaji Jamiu Sọlá Adepoju àbáwọn ti kọjá 86 years báyìí kọ́lọ́ jẹ́ kẹ́mi wọn gùn lórí dáadáa àwọn la mọ̀ ní bàbá wọn ẹ wá jẹ́ àgbà pẹ́yìn gangan bàbá wọn ṣé bàbá rẹ̀ wá ní bàbá tí ń sọ pọ́ mu òun stage manage ni bàbá gidi nu o ṣé wọ́n sọ pé bí gẹ̀rẹ́jẹ̀ la bá gbà ibi tí ń yọ àgbà tí ń la ti ń bá gbà ibi tí ò yẹ ká ti bọ́ ọmọ kékeré la ti ń bá gbà tí ń bàbá rẹ̀ wá nu ó ní parọ́ mọ́mọ́ rẹ̀ wípé ń gba 2.7 million naira bàbá rẹ̀ nu bàbá ní sọ pé àwọn èèyàn mọ́ gọ̀gán o wọ́n gba Islam poroporo èmi kan tí mo ń ṣe ládùúgbò ayé gba Islam lọ́wọ́ mi ọlọ́ọ̀bá ní fèrè síse ẹ̀dá ọlọ́ọ̀bá ní bàbá sọ pé àwọn bàbá láwọn èèyàn gba Islam lọ́wọ́ àwọn kan tá à ń ṣe ládùúgbò wà lọ́mọ ṣe lórí fídì bó ló ti rí àwọn èèyàn tó ń gba Islam ọlọ́mọjà ní bàbá òfò ẹnìkan ló kọ bàbá òfò bẹ́ẹ̀ o nígbà tí mo sọ ni pé bàbá rẹ òun ni mo jẹ́ bàbá rẹ ni mo jẹ́ ṣé ẹ tó bí Alhaji Yusuf Adepoju ṣé ẹ lọ́mọ sí Alhaji Yusuf Adegunwa Yusuf Adepoju ṣé ẹ tó bí wọn lọ́mọ ni sẹ́yìn tẹ́ ẹ lè sọ wípé bàbá èèyàn lẹ́jẹ́ pẹ̀ kí n sẹgbẹ́ rẹ̀ tẹ́ ẹ sọ ń jẹrẹ àbíjẹ táwọn lẹ́wà sọ pé ẹmọ kan dọ̀bálẹ̀ fún torí ká lè bá àyànjú ọ̀rọ̀ ní irọ́ òkété bórù mọ́ yín lọ́wọ́ ni ó wá họ ẹmọ sọ pé òkété bórù mọ́ yín lọ́wọ́ tẹ́ wọ́n sọ pé òkété bórù mọ́ yín lọ́wọ́ ẹ̀ ń fà láti inú sáà rẹ̀ ẹ̀ ń fà bẹ́ẹ̀ ṣe ń fà báyìí bó ṣe bórù báyìí ó kàn túnlẹ̀ ni òkè tó bórù mọ́ yín lọ́wọ́ ló fà tẹ́ fi dọ̀bálẹ̀ ẹ dọ̀ gbalaja ẹ níwàárú ẹ ẹ̀sìn tí wọ́n sọ pé ká gba bẹ́ẹ̀ ni ó ní ayé gọ̀gàn wàlá ayé gọ̀gàn ẹlẹ́tẹ̀lẹ́ Jamiu Adegunwa ọ̀rọ̀ tí yíyẹ sọ̀rọ̀ kan tí bí wọ́n mẹ́rin wa ọ̀rọ̀ ẹ̀rín lásán ni lójọ́ tèmi lójọ́ ẹ̀rín òjò rẹ̀ ni pé èmi ò láìkí kéèyàn ò mọ ṣàbòsí kó wá mọ rò pé ò ní làákàì lọ́dọ̀ àwọn ta ni ẹ dáràn lẹ dọ̀bálẹ̀ ẹ tún wá dọ̀bálẹ̀ fọmọ ẹnu yín bẹ́ẹ̀ ṣe pìmọ̀ pọ́mọ yín ni wọ́n accepted àwọn èèyàn gbà míì láìkí kan fẹ́ mọ báwọn èèyàn ágìl lóní tí ò sí ágìl irọ́ àwọn èèyàn sọmọ yín irọ́ alátìgbà pọ́mọ yín ṣùgbọ́n ṣé wà bàbá ní bẹ lọ́wọ́ tí yín sọmọ yín bàbá nà ní gbalaja ẹ jẹ̀bi ìgbà tí bàbá wà dá gbogbo ẹ̀rú wọ́n wá láwọn náà fẹ́ pé ẹjọ́ àwọn fẹ́ ṣe kéèsì against Mallam Yusuf Adepoju wọ́n rèé sàwọn kankan màá sọ ẹyọ kan ìní tí sọ kejì torí kejì náà àṣírí wọn máa tó tún bẹ́ẹ̀ ń ṣeré o
wọ́n sọ pé àwọn kówó kan lọ wọ́n dẹ̀ láwọn kó bàtà mo ń bọ̀ and bàbá aláàjì wọ́n show write up kan tó sọ pé Mallam ló kọ wọ́n sọ pé àwọn wà mannerless àwọn wà kíní kan wọ́n sàkà gbogbo ẹ̀ wọ́n wá ní gbogbo tó sọ yìí sí ó yẹ kémi gan kọ́kọ́ gbé lọ sí court. I'm telling you, if you have case ẹ ti wà court before Mallam bẹ́yìn ṣe wà mú mọ̀ yín kìí ṣe pé mùsùlùmí kan ló jẹ yín lógún pé ọmọ ìyá mi mùsùlùmí ẹ lè sọ pé ọmọ ìyá mi mùsùlùmí jẹ yín lógún kẹ́ mọ́ boko ẹni ìjẹ́ náà tó bá yẹ pé mùsùlùmí jẹ yín lógún jẹ mùsùlùmí gbogbo tó wá sọnù lẹ́tà ẹ pátá mi sí ẹ̀nà tí ẹni sọ pé wọ́n wà mannerless wọ́n sọ pé ẹsẹ̀ kìíní kan wọ́n lẹ ṣe gbá wọn lẹ ṣàwo ṣé kéèyàn sóòótọ́ kákan má fi yùn gbéyàn ní kóòtù o you are mannerless tún sọ kákan má fi yùn gbéyàn ní kóòtù ẹ lọ competition against me you are mannerless ẹ mọ̀ di ẹ̀yin náà mọ̀ pé wà mannerless náà ẹ̀yin gangan mọ̀ ẹ bẹ́ẹ̀ sí wọ́n fẹ́ nú yàkàyàkà àwọn àfẹ́sìn ni ẹ mọ̀ ni wọ́n lẹ́ni mannerless wọ́n máa fi yùn gbéyàn nǹkan tù èébú lásán náà ń pè yùn èébú lásán yìí tẹ́lẹ̀ ṣe ni pé bóyá bí kẹ́ rọra gbẹ́ni kankan pàdé mi kọ̀rọ̀ kan sì fẹ́ lu tèmi ta kan lu fóòsì mi lára wọ́n pé nílé ẹjọ́ wọn èéfì yùn arrest èèyàn tó rà bẹ́yìn náà kó wá tó pọ̀ àbáyín kó wá tó pọ̀ tẹ́ ti sọ wọ́n sọ kéèyàn wà mannerless sọ kéèyàn ìyẹn ṣe ìyẹn tó máa gbéyàn lẹ́jọ́ mọ̀ ká pẹ́ bá rò pé wọ́n fi yàn gbéyàn lẹ́jọ́ mà ní bàbá you are mannerless ní manana tó fi ń bá àwọn àfẹ́sìn sọ̀rọ̀ wàábì ló wá sọ wípé ìjọ kan tó bú Sheikh Albani ẹni tí ń pa mí ìgbéraga pọ̀ ẹni tó bá mọ báìbù tó mi olódo ni gbogbo nǹkan lẹ ní wípé ẹ gbé Mallam lọ sí kóòtù yẹn ẹ sọ pé ẹ ní kéèsì ni ẹ mọ̀ sọ wípé mo kàn ń pẹ́ǹdì ẹ̀ fún mo kàn ń ṣàánú ẹ̀ torí pé mùsùlùmí jọ ni wá ẹ jáde lọ pàdé ní kóòtù ẹ gbé wọn lọ. But to me you just wanna trend the game man ẹ kàn fẹ́ trend padà lásán káyé kan tó ń rí pé tó ń trend padà bí mo ṣe ń kà lọ mi tí kà tán o a ní ìkàyé ló bẹ Sheikh Mọ́rẹ̀lẹ́yà Jamiu ó bẹ Sheikh Mọ́rẹ̀lẹ́yà padà wọ́n nígbà tó gbókọ̀ wọn jẹ́ Jamiu Adegunwa yìí bákan náà ó bẹ Mallam Yusuf Adepoju kò sí lè dùn mí tẹ́ bá rí tí Mallam bá ń gbìyà Yesaloonaka lórí nǹkan tó sọ àwọn tán ti jọ sùn police station rí méjì ń gbìjà ara wọn ni o torí wípé Jamiu tẹ́rì náà ó sùn police station gbà yẹn náà o ẹbí bàbá tí ń bá parọ́ ẹ̀yin ẹbí bàbá tí ń bá parọ́ mọ́ wọn ṣé ẹ sáà mọ̀ràn tí ibi tán sáà ti arrest yín ṣé ẹ rántí ẹ sì mú bò náà ṣe gbé yín ṣé ẹ mọ̀ ibi tán gbé yín lọ kán tó sọ pé ẹ ká má gbé yín lọ bẹ́ẹ̀ ká dá yín padà ẹ mọ̀ gbọ́ ìtàn olùkóyè ìjì ò yẹ kẹ́ ẹ dá sí so wá yẹ kó jẹ́ wípé kẹ́ ẹ tún padà sínú irú ẹ̀ so yẹ kẹ́ ẹ tún padà sí irú ẹ̀ ni kò yẹ kẹ́ ẹ padà sí irú ẹ̀ but mo rí wípé ọ̀rọ̀ àfáàfọ́lọ́run sọ́kan tó ní aró oko ní sóògùn òun lọ̀rọ̀ gbogbo yín o bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ yín aró oko pọ̀ nù yín ṣé ẹ mọ̀ pé ó ní òun tó sọ fún yín kóòtù ṣé ẹ mọ̀ ẹ tún fẹ́ kó sínú ẹ̀ padà àánú yín ò ṣe mí àánú yín kò ṣe mí ọmọ kan láìpẹ́ yìí ó parọ́ mọ́ Sheikh Komarudin Yunus lásìkò ìgbà tí Mudiru Al-Madrasatu sọ̀rọ̀ wọn ṣẹ̀sìn mọ̀ páwọn eléyìí ẹni tó bá ti lè bá Mudiru fa nǹkan báyìí wọ́n lè mọ́ wá sírí rẹ̀ káàkiri láyé wọn pé àṣírí rẹ̀ kan bọ́mọ yẹn náà ṣe jáde nu ló bá ní wọ́n gbowó gbá wọ́n gbowó àwo ọwọ́ sì kún ó sá tẹ̀ ìgbà tọwọ́ tẹ̀ Yesaloonaka'S brag jọ pé Akóredé àsòsì ẹ̀ lẹ́nu pápápá lọmọ yẹn jáde ìgbà tọmọ yẹn tó padà lọ ṣe fídíò tó fi ń bẹ̀ wọ́n kí ló tó play yẹn náà ọmọ yẹn náà tún padà bẹ̀bẹ̀ ni tó rẹ́yìn lẹ́ mọ́ parọ́ ẹ̀ka onísùnà kan tó ti padà wà bẹ́yìn rí nígbà ẹjọ́ o ìmọ̀ lọ sí tí ò dá o mo lọ dìfẹ́mù yín o
ẹ sọ àfẹ̀yí tó bá ṣàṣejù bí ìkan tó ṣàṣejù tó sọ pé padà lọ ọbẹ̀ kan lọ́mọ olómọ tó sún débẹ̀ torí ìyún ṣe súnà oyin tó ṣe súnà ó náà sì mọ̀ pé ṣe súnà olóṣìmọ̀ tó sún débẹ̀ kò sì kọ̀rẹ́tì bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣe nọ́mà èmi ò dì ìfẹ́ mi èèyàn ìmọ̀ ṣe tí mo sẹ́rí nǹkan kan ní kẹ́ ẹ mọ̀ àpáàtì wípọ́rọ̀ ìjọba ìrìn nǹkan kan tíjọba lè kóró ojú sí àfi kó ṣe wípé ẹ̀sìn wa gangan ti kóró ojú sí ẹ̀sìn sọ pé kí n bọ̀ ló kọjá torí pé mo fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run má sì mọ̀ bẹ́ẹ̀ ló kọjá èmi kàn wá sọ̀tàn fún gbogbo yín lálẹ́ yìí ni o ìtàn mo kàn wá sọ fún yín bóyá ẹ ti gbàgbé tàn tí wọ́n sọ̀rọ̀ pé ta lọ́kọ́ arrest èèyàn kọ́kọ́ yọ kúrò dáwọn sún náà ẹ̀yin gẹ́gẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí arrest ara yín kódà nínú ilé yín bàbá kọ́kọ́ arrest àbúrò wọn náà ọ̀gá àdì top tẹ́ bá parọ́ kẹ́ já wa èyí tí wọ́n àfáà yìí tí wọ́n jáná sí pé wọ́n nà mí wọ́n nà ta kúrè wọ́n sì sọ pé kíní yóò ṣẹlẹ̀ pọ́kàn ìṣe ìrántí ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀yin tẹ́ ń fóúnjẹ àlè sínú ẹ̀ láwẹ̀ kutiba alaykumu siyamu gbogbo ẹ̀yin tẹ́ ń fóúnjẹ àlè sínú ẹ̀ láwẹ̀ ọ̀rọ̀ yẹn ò kọ̀rẹ́tì o ṣùgbọ́n àlàyé ìjọ mi nìyẹn tá lè bá dáná fún ẹni tí bá ń yálè ó láwẹ̀ o ṣùgbọ́n a sọ pé àlè tí ń yàn ò dáa ṣùgbọ́n láwẹ̀ ṣé nínú àwọn èèyàn yín ò fọlọ́pàá gbé yẹn náà rí ni ó fọlọ́pàá gbé náà before gbogbo eléyìí before social media kankan tó bẹ́ gbogbo rẹ́kẹ́ báyìí téèyàn bá sọ tí ò dá ń pa èèyàn kò sábúrú nu kó fọlọ́pàá gbóńtọ̀ má sọ wípé mo wá ń rò jẹ́ mùsùlùmí tó bá pè é Boko Haram tó káwọ́ gbéra ìjọ tó bá fẹ́ travel abroad tí àwọn ìjọba sì tí kíní ẹ̀ sì ti kàn wọ́n lára wọn lò lè travel tó rọ́ sọ pé Boko Haram ní ẹ́ adẹ̀ tí ń wẹ tẹ́lẹ̀ wọ́n máa ti focus sínú àwọn blacklist ó máa bí wàláì mi ṣeré o ìwọ wá dákẹ́ ìjọ làwọn súnà ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbé yín wọn ò sì gbé yín náà bẹ́ẹ̀sì lórí kíni ẹ̀bù kọ wọn jẹ́ tó bá jẹ́ ibi sóò lọ bẹ̀bẹ̀ ni ìgbà tá ní ìkàyí lọ bẹ̀bẹ̀ ó rí pé káwọ́ gbéra ni níwò bí adìẹ tó jò pa ìyẹn ọmọ adìẹ mò ń sọ o ìgbà tí Jamiu Adegunwa lọ bẹ̀bẹ̀ ó rí pé náà bó ṣe ṣeré wọ́n lálà sí ẹ̀ lójú rẹ̀ báyìí pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ olójú dúdú tí mo mú kí n mo ní tí yìí ń ṣe prógráàmù tó ní ẹ̀yọ́ mọ́rí káṣí ẹ dìde ẹjọ́ ẹ dìde báyìí ó náà ń pariwo káwọn mọ́rí káṣí ò dìde ó sì ti sú mi o ó wá ní gbogbo tó lè implicate wa pátá lòun ti ní òun ti download gbogbo fídíò Afakutubi ó lóun sì ti download gbogbo fídíò oníyàwó mẹ́ta kó tó di pa lọ́mọ delete ẹ̀ mo fọ́lọ́ bá búra sí mi ní fídíò kankan tí mo lè delete even tí n bá sì sọ tọ́lọ̀ wá ní kó wọ́n yóò tẹ́ mi Ọlọ́run fẹ́ kọ́ mi lẹ́kọ̀ọ́ pé mo kọjá àlà ni kì í ṣe pé ẹ̀yin lẹ gbé mi torí pé in tí ń bá ilé tẹ́ ẹ̀ bá parọ́ o tẹ́ ẹ̀ dẹ̀ fọwọ́ lágbáwa lójú o Ọlọ́run sì sọpọ́tà lábòsí o tẹ́ ẹ fẹ́ lò pé mo sọ tó lè gbé mi dọ́gbẹ̀wọ̀n lóòótọ́ bóyá mi náà mo kọjá àlà ni Ọlọ́run wá fẹ́ pọ̀ pé kò yẹ kí wọ́n náà kọjá àlà níbí bó ló ṣe mọ dìfẹ́ mu kárátà Mudiru wọ́n sọ pé Mudiru ń gbólóṣó lọ sí Misrọ̀ irú ọ̀rọ̀ wo nìyẹn sọ sojú rẹ ni sẹ́sìn wò sọ pé ká mọ́ sọ̀rọ̀ eléyìí ni tẹ́mi náà bá lọ jẹ́jọ́ lórí ẹ̀ kò sábúrú mẹ́ torí nǹkan tí mo sọ yẹn ò dáa kò kápẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba kò sí tó máa ṣe yẹn náà lèmi ń sọ fún yín pé ìgbà kan owó là ń wá ìgbà kan afẹ́ popular ní gbogbo ẹsẹ̀ tí kò lówó là ń wá afẹ́ popular ní báyìí èyí tó kù ni wípé ẹfẹ́ fọlọ́pàá lé wa káàkiri ẹfẹ́ mọ̀ fi lé wa káàkiri ìgbà tí mo travel lọ mo wá débì kan ọ́fíìsì ńlá ni o mo wá meet náà àwọn officers tó wà ń bẹ̀ kìí ṣe police station tó wá tọpọ̀ officers kìí ṣe àwọn ọlọ́pàá nìkan sọ pé àwọn sójà wà àwọn navy wà gbogbo ẹ̀ wà èmi ò dáràn o mo wá ẹnìkan kan bá mi ní mo ti fẹ́ wọ bíbẹ̀ yẹn headquarter ńlá ẹni á sọ pé mo mọ̀ yín náà I know you mo ní I don't think you know me and I know you wọ́n wo program yín dáadáa mo wá wo bí uniform ẹni yẹn mo rí pé kìí ṣe mùsùlùmí wọ́n ní tí ẹ wọ́n ló mọ̀ mí sẹ́ẹ̀ ẹ tàjọ wá lọ táwọn jẹ́ brọ́dà mi tàjọ wà níbẹ̀ tàjọ lọ àwọn náà ń ṣiṣẹ́ níbẹ̀ tèmi tẹ̀lé wọn lọ tàjọ lọ àwọn làwọn ṣiṣẹ́ nú ẹ̀ tàfijọ lọ́bẹ̀ àwọn sọ wípé ìbò náà ti mọ̀ mí ó lóun mẹ́ni yìí mọ́ prógámù ẹni yìí dáadáa wọ́n ní but ẹni yìí
tó bá ṣe lóhun program wọn mùsùlùmí ni àwọn Christian lẹ ó ní yes òun wo program wọn pé ẹni náà mọ̀ níyàwó mẹ́ta ó ní ó ní bẹ́ẹ̀ ni òun máa wo program mi lóòótọ́ òun sì máa ṣàǹfààní bẹ́ẹ̀ gan-an ń bọ̀ náà òun ṣe kí ni mo máa ṣàǹfààní bẹ́ẹ̀ gan-an ó nítorí wípé òdodo ni mo máa sọ àwọn tẹ̀sẹ̀ máa ń pariwo káàkiri pé àwọn tí ń wo program wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe mùsùlùmí Christian ń wo program èèyàn ò sọ wípé òṣòdodo ẹni ìdẹ́sọ̀rọ̀ tó fi ń wo program ìfó sọ fún mi ó tóró ní wípé àwọn àfáà àtàmọ́ tó àṣírí wọn yẹn irú wọn náà wà nù Christianity àwọn náà tó jẹ́ àwọn pastors òun wá máa ń kẹ́kọ̀ọ́ nǹkan tí mo máa ń sọ ẹ mọ̀ gbọ́ o ṣé ẹ̀sìn mọ̀ pé wò kan lẹ̀ mọ̀ pé Christianity gé ewúlẹ̀ sọ́nà òun ò mọ̀ yẹn tọ́rọ̀ sọ fún wa pé inna dina inda Allahi al-Islam wọ́n kọ́ lọ́ bá mi ṣe dáadáa fún tọ́ kọ́ lọ́ bá mi fọ̀nà mẹ́ni ẹ̀ ó dẹ̀ ṣe dáadáa sí mi ó kí ni ó ṣe gbogbo ẹ̀ wọ́n tó ráwọn kẹ́kọ̀ọ́ lórí prógrámù wa yìí ìgbà tá tún wá wọnú bẹ̀ òun sọ pé kíní ńlá ni brọ́dà mi yẹn tajọ lọ àwọn náà ṣiṣẹ́ nú ẹ̀ mo bá tún rẹ́ nìkan náà bá tún ní sáàdì mọ́mù kútúbí kọ́ ni wọ́n lè mi kọ́ o kọ́ èèyàn mọ́mù kútúbí kọ́ nǹkan kan wọ́n máa fẹ́ dákọ̀ mi tó rà mọ́ orú èèyàn tó ń tọ̀ ń jẹ́ kẹ́tì ní sí ó bá jà fámílì ń súfì wọ́n ní but ẹni yìí náà mọ̀ wọ́n olókọ́ tiwọn náà ẹni ẹ̀ ti padà wá sọ wípé gbogbo náà lèmi mọ́ gbọ́ ṣùgbọ́n àfa àtèmi tí mo mọ́ gbọ́rọ̀ rẹ̀ Sheikh ìmúràn rẹ̀ lẹ́hà ni mo wá lọ́dà pẹ́ ni yéé sọ ń súnfí o náà ẹsẹ̀ wájú ó mọ̀ pé àbúmọ̀rìdí ò níyà wọ́n ní ilé mọ́wọ́ prógrámù yà fà wọ́n tá ṣe tún kírun tán tún béèrè lọ́wọ́ mi iṣẹ́ wa go far kọ́lọ́ wa gbàǹjọsìn lọ́wọ́ wa ló kù orí prógrámù yìí náà la wà báyìí tẹ́nìkan pè mí wọlé tó lóun fẹ́ gbà sílámù wàláì orí prógrámù yìí náà la wà ẹ̀ńtẹ́ ìsọ pé ń da gbogbo ẹ̀rú náà ló sọ pé òun wo program ẹ̀yìn àfáàsà ìdí ṣìtú ó ní program wọn lòun ń wò tó ń fẹ́ gbọ́ gbogbo ẹ̀tẹ́ wọ́n parọ́ pé ìtẹ́ ìṣe yìí nílé mùsùlùmí sáni ìlú àwọn kírísítẹ́nì sáwọn òfin nígbà sílámù ẹ̀ ń parọ́ ni ẹni tí ó gbà sílámù ó gbà sílámù àyàfẹ́ tọ́lọ̀ ò bá tí ì ṣe tán tó fẹ́ sànú tó ló máa rí pé tí mo fẹ́ lò mẹ́ tó fi sọ ìtàn yẹn nìyẹn o tí mo fi sẹ́ni tó mìtì mi lọ́fíìsì tí mo lọ nìyẹn o pẹ̀lú brọ́dà mi yẹn o wípé àwọn kírísítẹ́nì mọ̀ pé tá à ń sọ òdodo ni tó bá ṣe tó bá máa gbà sílámù báyẹn wẹ́rẹ́ ló máa jẹ́ wẹ́rẹ́ òun ló máa jẹ́ ó máa jẹ́ wẹ́rẹ́ ni pé àfáà mo ti ń follow yín ti pẹ́ mo fẹ́ gba islam yín ẹ̀yin preach islam gidi that is how òyìnbó people accept islam báwo ti mọ́ gba islam àwọn òyìnbó ti mọ́ gba islam nìyẹn o wọ́n ti mọ wò islam yín yẹn wọ́n mọ follow wọn tó jẹ́ mùsùlùmí wọ́n mọ wò ẹ́ táwọn ilé ìmọ̀ sọ pé kìrìsìtẹ́nì ló wá pọ́n láwọn tí wọ́n program yín àwọn tí èsè mùsùlùmí kò nítumọ̀ kankan ó lè máa wò tó ní kó fẹ́ gba islam yẹn náà ṣèbí yóò study rẹ̀ náà ni ṣé kírísítẹ́nì ò lè gbé kúránì kó mọ̀ pé òkè wọ́n máa sọ pé kúránì sọ wípé tìbáwọn ọmọ akọ́kọ́ study kúránì ni wọ́n ní kírísítẹ́nì wọ́n gbé kúránì ṣé kírísítẹ́nì ń gbé kúránì ó fẹ́ wò bí ó lọ kó òyìnbó rẹ̀ àti wo program èwo ló ṣe jù ní méjèèjì ní tí èèyàn fẹ́ gbà ní èèyàn study rẹ̀ ni kí ẹ pé kán wò fún fọ́ọ̀n ẹ̀sán kó ló mọ̀ wò tó ló mọ̀ pé òdòdó là ń sọ ìjọ tí ó bá gbà sílámù bí ó ṣe gbà torí pé òdòdó là ń sọ náà ibi mọ́ lọ ni pé gbogbo àwọn history tó wà nílẹ̀ pátá ẹ̀yin náà lẹ mọ́ fẹnu kọ bẹ́ẹ̀ ni no problem bí àṣà déndé lọ́mọ ẹ̀yin náà lẹ mọ́ fẹnu kọ tẹ́ padà mọ́ bẹ̀bẹ̀ ẹ sọ onísúnà mélòó ló ti bá yín ní issue tó padà wà ń bẹ́yìn rí kì í ṣẹlẹ̀ àwọn èṣe tó rà ní dìfẹ́mù kárátà yín àdìsẹ́ kí ni ó ní dìfẹ́mù kárátà yín tá a bá ṣe àlè mórí bọ́ so Jamiu Adegunwa gbogbo èmi náà ní kéèsì tí mo lè present against ẹ̀ tẹ́ ẹ̀ pariwo prepare for shock ẹ̀ẹ́dọ́gbọ́n ẹ̀mọ̀ ó dá náà kéèyàn náà mọ́ dára inú dùn ó kàn ń dára inú dùn ni òun dára inú dùn mo ṣe kí ni o òun dá ara rẹ̀ inú dùn èmi náà ní kéèsì ìtì sọ fún yín rí àló sọ̀rọ̀ kan pé ó fẹ́ sọ̀rọ̀ kan kò wá sọ ní ẹja fipamọ́ tẹ̀ ń sọ yẹn àmọ̀rú ẹ̀ tí èèyàn bá fẹ́ káwọn èèyàn rò pé òun lọ́rọ̀ tó ń fẹ́ sọ yóò wá sọ̀rọ̀ díẹ̀ yóò wá ní mo fi yòókù pamọ́ ná pàlágọ̀ ni o bá ní case lọ competition against wọn kásẹ̀ wo bí táwọn náà ó bá já èwo ló wá halẹ̀ fún ṣùgbọ́n wọ́ọ̀dù pé èmi kàn wo ti mùsùlùmí ni ẹ mọ̀ pa irọ́ mọ́ o ẹ wo ti mùsùlùmí o
adẹ̀sìn routine pẹ̀lẹ́ làgbẹ́sìn ga sọ nínú program tó ṣe last pé ẹ jẹ́ ká mọ arrest gbogbo wọn wá kílẹ̀ tó wá wo ti mùsùlùmí fún ẹ̀yin náà dẹ̀ ti sọ pé fẹ́ arrest wa tá a bá tún gé fídíò yìí ṣe báyìí gé wá ẹ̀ tẹ́ sọ pé ẹ fẹ́ arrest wa kákẹ́ bá wo ti mùsùlùmí ẹni tó wá pè ní Adegunwa pé arrest rẹ̀ ẹ jẹ́ wá gbogbo yẹn ẹ wà lọ́ọ̀ ìmọ̀fọ́lọ́mùbúra tẹ́ ẹ bá ní kéèsì against wa ẹ ti arrest wa ti pẹ́ ẹ mú wọn àwọn olè wa ń tàn àwọn olè ń tàn ìwọ náà wá bọ́ ta ó tún fẹ́ wò àánú rẹ̀ ṣe mí ó jẹ́ tètè mọ́ tọ́jú àwọn ọmọ rẹ̀ jẹ́jẹ́ kẹ́ ẹ mójútó ìtẹ́ ẹ mọ̀ ọ́ ṣe kẹ́ wọ́n tó lọ kóra yín sí kéèsì mi tẹ́ ẹ̀ nílé bọ́ ń bẹ̀ èmi wá fún yín mọ̀ràn ni o kẹ́ ẹ mọ̀ dá sí tí ó kàn yín o but bẹ́ẹ̀ ṣe ní dá sí tó yẹn náà ó wù mí kẹ́ ẹ sì ṣe kéèsì pẹ̀lú wọn ẹ competition against Mallam àní tẹ́ ẹ bá ṣe iṣẹ́ tẹ́ ẹ bá ṣe iṣẹ́ Jamiu kọ́ lẹ́ ń jẹ́ tẹ́ ẹ bá ṣe o bàbá Jamiu kọ́ lẹ́ ń jẹ́ ẹ ti ẹ̀ competition yẹn náà eré lẹ́ẹ̀pẹ́ ìdẹ́ sọ pé prepare for shock ẹ̀yin gangan ní kẹ́ ẹ prepare for shock o ẹ̀ ní láìka ara yín o àánú yín ní sẹ́mi o ó wá ní gbogbo tó ẹ̀yin ànígé àwọn tó ń follow yín ọdún náà àwọn èèyàn wọn daft naturally o gbogbo tẹ́ ń sọ ẹ ní ìsìn ṣé wò ó rí pé kò sí kéèsì inú ẹ̀ ní àwọn tó ń follow yín ṣé wò ó rí pé kíní ẹ̀ kò sí kéèsì inú ẹ̀ ní wọn ò rí àbí wọn ò rí pé kò sí kéèsì inú ẹ̀ wọn ò rí pé kò sí kéèsì inú tẹ́ ń sọ wá ní mo wà mananes èmi gan lẹ́ kí ọkọ̀ gbé lọ kóòtù ẹni tẹ́ ń bókọ̀ rẹ̀ jẹ́ pé stage manage tẹ́ ẹ bá lágbára àti gbé lọ kóòtù ẹ gbé lọ tẹ́ ẹ bá lágbára àti rán lẹ́wọ̀n ẹ ràn torí wípé ìtàn pè ní lára ń ba yín jà ẹni àwọn èèyàn wá gbà sáàmù lọ pòròpò lórí stage èmi tí mò ń lo fíìdì gan orogún òwò lẹ́yìn fi ń ṣe níta yìí fi ń ṣe nìyẹn ṣe rò pé àwọn understand torí pa kan wò torí mi mọ́ sáfún wọ́ọ̀dù kí n sọ pé lára ń bá yẹn jà mọ́ ni ṣùgbọ́n lára wà orogún òwò lẹ́ fi ń ṣe wọ́n tó ń fọ̀rọ̀ ẹ̀sìn sọ orogún òwò wọ́n ládùn ìgújọ àdúmì mi ọmọ iṣẹ́ pa àtàbàrẹ̀ tán yà blọ́ọ̀kù lòkù tàbàrẹ̀ tán blọ́ọ̀kù gan wọ́n lè blọ́ọ̀kù ara wọn àdúmì mọ̀ burú gan tàdúmì ìwò bàrẹ̀ tán blọ́ọ̀kù wọ́n lè blọ́ọ̀kù ara wọn ọwọ́ kẹwàá tán ń pè ní ìfẹ́ dákọ̀ rẹ̀ kírun rẹ̀ wọ́n dùn ìní dákọ̀ wọ́n jẹ́ ń dákọ̀ rẹ̀ nínú àwọn ọmọ Jamiu náà ni tí wọ́n lé mi kí báyìí wọ́n lé mi kí tiẹ̀ ní pẹ̀lú wàhálà wọ́n ya mọ́ òwúrọ̀ pé tá ráyè tí so mo kàn fẹ́ ọ̀rá tèkì wa báàkì lórọ̀ pé ìtẹ́ ń pariwo pé ẹ ọ̀la Yusuf ẹ má bínú o ẹ má bínú o àbí ṣé Jamiu Adegunwa kò ní sọ̀rọ̀ yìí ni o ṣe ló ń ṣe retraction notice retraction notice ó tún jágbe mọ́ ó fún ṣẹ́dá aláì Jamiu Adegunwa pé of Adepoju the expressway Lagos kí ló ṣẹlẹ̀ Nigeria on behalf of myself and my Jama Yesaloonaka'S wish to retract those injurious speeches, both audio and video, in my various Islamic programs, which might have touched or affected the character and personality of Mallam Adepoju and member of his academic of Islamic propagation academy, particularly the online YouTube, WhatsApp, Facebook, etc., which I released, made on Wednesday, 4th September 2019. It is not my intention to assassinate the character or attack the personality of my fellow Muslim brothers and preacher. Therefore, all omission and commissions arising from my various preachings in the past are highly regretted and pledge that from the date of this publication of this retraction notice, such words or statements that may cause injurious or damage to the character and personality of any Muslim scholar in or outside Nigeria, particularly Mallam Yusuf Adepoju, shall never emanate from me or members of my Jama. And I want to plead to be so old. Finally, in the spirit of peace
and good neighborliness and Islamic neighborhood. I urge my brother Mallam Yusuf Adepoju to forget and forgive so that we can forge ahead in propagating Islam. Thanks. Allah Jamiu Adepoju. Adegunwa, sorry. Lagos, Nigeria. Assalamu alaikum. Ẹ jọ̀ọ́, sẹ́ni tí ó ṣẹ̀ ìgbẹ́gbẹ́gbẹ́ ìwò tó lélẹ̀ tí lọ ń dún lórí YouTube mo ti ń play rẹ̀ yìí, sẹ́ni tí ó ṣẹ̀ a mọ̀ ṣerú eléyìí, ẹni tí ó ṣẹ̀ sí a mọ̀ ṣerú eléyìí, ẹ̀yin náà lẹ̀ ń ṣẹ̀ lẹ̀ ń dáràn, ẹ̀yin lẹ̀ ń ṣẹ̀ lẹ̀ ń dáràn. Bẹ́ẹ̀ ni wọ́n ní lọ́ọ̀yà yín náà ló kọ́ torí kẹ́ ẹ má bàa lọ ẹ̀wọ̀n. Pàtàkì sọ pé kẹ́ mú 10 million naira wọ́n béèrè owó rán láti fi jẹun. Normal ten tó bá ti dìfẹ́mù èèyàn wọ́n béèrè àwọn bá lọ pé nínú kó lo ẹ̀wọ̀n tàbí kó sanwó báyìí sanwó àgbò kankan lọ́wọ́ yìí bólẹ́ ti fẹ́ rí 10 million naira. Ìdí ìfẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé ẹ mọ̀ sọ pé èmi náà fẹ́ gbé lọ sẹ́wọ̀n, ẹ gbé wọn lọ sẹ́wọ̀n, ẹ gbé wọn lọ, ẹ mọ̀ halẹ̀. Níta dẹ̀ ń sọ fún yín nìyẹn, ẹ tó bá ní nǹkan tó fẹ́ ṣe òkín halẹ̀. Mallam ò sọ́ta pé mo fẹ́ gbé Yesaloonaka'S o kọ́kọ́ tó bà sẹ́yìn pẹ́ nìkan kò gbọ́. Àìní nǹkan téèyàn fẹ́ ṣe náà lèèyàn mọ́ fi halẹ̀. Yorùbá gan sọ wọ́n lágbà tó bá lómi inú wọ́n ní kì í dùn wá dípá gbà tó bá mẹ́rin tó bá gbà báyìí kò ní sand ṣùgbọ́n ètò ìbànú mi nìwọ́ gbà kó tó gbà gan yóò ti máa dún ìwé ẹ̀ ń tí. Fàtọ́kàn ló sọ pé tí ń bá mọ nọ́mbà lé yín ni mo ní ẹni tó bá fẹ́ pààyàn ìbéèrè nọ́mbà lé yàn yóò ṣiṣẹ́ débẹ̀ ni. You have nothing to do. Ẹsẹ̀ ẹ̀ lọ sí kóòtù èmi fẹ́ ràn yín wọ́n sọ pé èèyàn fẹ́ ràn yàn kán lèèyàn fẹ́ ràn yàn ó fẹ́ wáìnì ẹ̀ mo fẹ́ wáìnì kẹ́lẹ́ bá lọ kóòtù ni o. Please do. Please do. Ẹja dàdú báyìí. Mo gbé ẹja dàdú báyìí ìfẹ́ sọ̀rọ̀ tó pọ̀ torí pé mo sì fẹ́ ràn wọ́n dé kán lọ kóòtù. Gbẹ́dẹ̀ sì mọ Alhaji Jamiu Adegunwa jẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ bá wọn sọ̀rọ̀ o. Èmi ò bẹ̀ yín o kí wọ́n sọ pé èmi bẹ̀ àwọn o. Ṣùgbọ́n èmi aláwọ̀kọ ẹ̀ ní kéèsì. Ṣùgbọ́n tí ṣe ń tẹ̀ ń ṣeun. Ṣé bẹ̀rẹ̀ ṣe ráyè ṣe program lórí program yìí ò dáa. Mo kò sí lè jọ mí lójú. Ẹ̀yin náà ẹ̀sùn bẹ̀ rí. Ẹ ṣe kí ni? Ẹ̀yin náà sùn bẹ̀ rí. Ẹ̀sùn bẹ̀ rí. Ìyún ní kódà gan bí mo ṣe wà yìí àjọ ń rojọ́ lọ ní ìgbà tí mo débẹ̀ gan yìí sún sẹ́ẹ̀lì o inú police sọ mo kàn rọra sùn tájọ sọ̀rọ̀ báyìí ìwọ tó ṣe pé kí yòókù mọ gbọ́n bí àṣàfàṣà ẹni ṣì tù. Ẹja gba kọ́ọ̀lù díẹ̀ lónìí o wọ́n já gba kọ́ọ̀ díẹ̀ lónìí àìkí ń gba kọ́ọ̀ ṣùgbọ́n àwọn kan tí wọ́n wulẹ̀ ti pè mí wọn láti gbọ́dọ̀ gba kọ́ọ̀ lónìí. Hello, assalamu alaikum. Ẹja wà lórí prógámù ni o. Mi ti sọ pé kẹ́ pọ̀ létẹ́ fi pè mí. No problem, ó yá, à ń gbọ́ yín ná. Naam. Mo kúrò láti Ìṣàkí. Okay, sínú jà àwọn ajajálẹ̀ yìí náà wà. Astagfirullah. Adúpẹ́ o. Ọlọ́run ní jẹ́. Àmín o. Tó máa kọ ní kọ́lá tó máa fi fọ́ sí irú ìjọba yẹn kọ́ ló ń pè mí sọ́dọ̀. Àmín o. So ṣe rí Jamiu tiẹ̀. Láti jọ́ tí mo ti gbọ́ program nípa ọ̀rọ̀ ajá ọ̀nà tajà yẹn ni mo ti wò pé kọ́lọ́run bá lánàá kó máa fún wa lọ́dọ̀ àwọn orú àwọn ìbá yẹn. So dáwà tó ti gbé lọ́wọ́ ológun Ọlọ́run ní bá dípọ́ lọ́wọ́ àṣẹ lọ́wọ́ bá. Àmín. Ọlọ́run àdìbà lọ́rẹ̀ mi. Àmín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́nì ni wọ́n ń wo prógámù yìí pẹ̀lú mi lọ́gbọ́n wọn dẹ̀ ẹjọ́ ẹ̀. Ó dẹ̀ jẹ́ pé àwọn máa ń gbósùgbà fún gidi gan. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba táwa lè fún. Wàlékún sí ọ̀dọ̀. Ológun Ọlọ́run ọba lè kíkúlá. Ọlọ́run ò dẹ̀ ní fà wá fún ọ̀tá mú. Àmín o. Ṣé rí ọ̀pọ̀ èèyàn ló máa ń pọ̀ nídìí irọ́. Wọn ọba ẹ̀yẹn ló máa ń wà ní dòdòdò. Bọ̀ òdodo yìí ti ń lékè. Òdodo ti ń lékè gidi. Nípa ọ̀rọ̀ pé wọ́n fọlọ́pàá mú yẹn, àwọn náà kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ sáránídé mùláta. Wọ́n bẹ̀rẹ̀ láti orí oníkejìpá àti Buhari ọmọ Musa. Àwọn náà kọ́ bẹ̀rẹ̀ àwọn òkè yẹn. So bí kẹ́kẹ́ mi máa ta ní ṣì méjì ìwé náà àtọ̀kẹ́ ni wọ́n jọ fa ọ̀rọ̀ kan
nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n àbá nọ́bì tó gbà nọ́bì dàgbà Abu Talib. Àjọ ń fọ àjọ yẹn pé ìrẹsẹ́ ni pé ó ní Abu Talib pé wọ́n tán ní ànẹ́bí lòun ní ba ọlọ́run lòun ní ba ànẹ́bí nínú jẹ́ ipe bá yà ọlọ́run lòun ní ba ànẹ́bí nínú jẹ́ pé báwọn ọlọ́run ó ṣáà ṣe mọ wò rẹ tí ànẹ́bí Abu Talib ọmọ wọnú lẹ lọ tí ẹnu ànẹ́bí òfin ní bàjẹ́ mo ní mo ní ṣé o lọ́pọlọ ni ó ní òun gbọ́ àti kan lẹ́nu aláìsí ọ̀kan náà fáwọn ṣáàpọ̀ ní pé ẹnìkan náà tọ́jú kìtì márùn ní mánì àmọ́ nínú àwọn kìfèrí gbogbo lọ́wọ́ sọ fún ànẹ́bí wọ́n á sọ fún mo ní báwo ni ẹ ti máa tọ́jú mánì ẹ̀ pamọ́ tí ò ní sọ síta ẹ̀sìn wá ní mùsùlùmí kò sí mùsùlùmí mọ̀nà. Kọ́lọ́n kó ṣàánú wa. wọ́n gbé àbúrò lọ́wọ́ gidi kẹ́ kọ́lọ́wọ́ là lọ́wọ́ wọn. Àmín. Àmín. kọ́lọ́wọ́ là lọ́wọ́ wọn. Àmín o. Àmín. Ọlọ́wọ́ là lọ́wọ́ wọn. Àmín. Àmín. Ọlọ́sìn ní jẹ́ ẹ̀wà ń bẹ̀. Àmín. Àmín. Àmín ṣe nǹkan. Yusuf Adepoju mi kì í ṣẹgbẹ́ náà mi kì í ṣẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo jájà bí Adegunwa ìgbéraga pọ̀. Ẹ̀wẹ̀ mọ̀jẹ̀ gba kọ́ọ̀lù mẹ́jọ tuntun mọ̀jẹ̀ gba kọ́ọ̀bọ̀ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ìgbéraga pọ̀ àwọn èèyàn ta ló ti ń pè mí náà kẹ́ni ìmọ̀ bínú rídùánù kiri kẹ́ni ìmọ̀ bínú ìgbéraga pọ̀ admit ní agbákọ́ ẹ̀ mọ̀ bínú o ọ̀la àwọn èèyàn ń pè lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ mọ̀jẹ̀ ń gba kọ́ ìyìn tí ìpadà sáwọn prógráàmù à ń gbakọ́ kò yí sí náà. Wọ́n àwọn yẹn sì ń pè mí. Ìjọ lásà pàdé kóòtù ní ẹja mọ́ subhanakallahumma bihamdi ẹjẹ́ ń béèrè ọ̀kan ṣoṣo lọ́ọ̀ níbẹ̀. Èmi mo kàn wá sọ̀tàn fún ọ lásán díẹ̀ ni pé èyí tẹ́ sọ pé ẹ fẹ́ lọ kóòtù mo wá ń wo tẹ̀sìn irọ́ ẹ̀ wo tẹ̀sìn irọ́ ni ẹ̀ wo tẹ̀sìn ẹ̀yin wo lẹ́ ń wo tẹ̀sìn. Ọ̀kan ṣoṣo Ọlọ́run èmi ò gbé kọ́ àwọn ọgbà yín tẹ́ ń pè mí o ẹni tó pè mí síra kún mi ní gan rí ṣùgbọ́n ìgbà tí n ti gbé kọ́ọ̀lù àwọn mi ẹ̀ mọ̀jẹ̀ ń gbé tí náà ṣe gbọ́. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìbẹ̀ kò má sí ewé kò má sí ìdán kò má sáwọn rẹ̀ kọ́ sí òde kò má sí àgbà kò má sábọ̀ yẹn nípa kádàrá t'Ọlọ́run ṣètò lórí ara yìí ọmọ Ádámù
a